ó ti wá fẹ́ máa fẹjú kẹ̀kẹ́ mọ́ Alh Oriyomi Hazmat lọ́wọ́. Ó ga o, talana talaranta gbàràn míì tiẹ̀ gan ti fẹ́ dẹlẹ́rù. Ẹ wá wo arábìnrin yìí tó ti bẹ̀rẹ̀ sí drag Alh Oriyomi Hazmat, bẹ́ẹ̀ náà ló ń sọ àwọn ọ̀rọ̀ tí ò bákùn gbé rárá sí Alh Oriyomi Hazmat. Lórí mátà màmá tó lé ọkọ ẹ̀ jáde kúrò nínú ilé tí wọ́n jọ ń gbé, tó ní bàbá yìí kò lè bóun gbé rárá àti rárá. Ẹ wo, ẹ ṣáà ti mọ̀ pọ́rọ̀ ọlọ́rọ̀ kì í máa sábà dùn lẹ́nu tèmi. Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ dáadáa kẹ́ ẹ wo fídíò yìí látòkè tó fi dé parí, kẹ́ ẹ wá máa fi kọ́mẹ́ǹtì yín sábẹ́ kọ́mẹ́ǹtì section fídíò yìí. Ẹ wo, ọjọ́ alẹ́ wa kò ní kan fún gbogbo wa lágbára lọ́wọ́ Ọlọ́run. Obìnrin yìí mà bá Oriyomi mú nǹkan lẹ̀ o, ó tún ní òun ó sì tún bá a mú nǹkan lẹ̀. Ẹ jẹ́ àjọgbọ́. The manner in which he spoke to that mama, Oriyomi has to apologize. Oh, le ma ba mama sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, Alh Oriyomi. Don't disrespect them. Don't disrespect that mama. Because you have a radio station that you are using for content creation. You are a content creator. You are not a court of law. I overheard you. One of my big bro tagged me. Mo de sọ fún mo ní I'm still coming to discuss it. Torí matter yẹn bí mi inú gan. Who are you, Oriyomi Hazmat, to say that you are coming to the house of the mama to divide it and give Baba his portion? Go and try it. If Fida will not hold you by the jugular, Fida Lama Desielo your state. Go and try it. Go and try it. You are not a court of law. If a woman feels a man had wronged her while they were younger, in their marital days, and she decides to take revenge in old age, that's her prerogative. You are not the one that will teach her. Because you will not castigate the man of misbehavior. You did not. So a woman should suffer in her younger days and still take the rubbish of the man in her older days to nurse him? No way. No way. Oriyomi Hazmat, you are not a court of law. Please go and tell him. You have no right whatsoever to say that you are coming to divide us. As who? As who is Oriyomi Hazmat? Abowe man o man yo eyan lẹ́nu ni o. Abowe abe ẹ̀kọ́ àgbà o man yo eyan lẹ́nu ni o, Oriyomi Hazmat. As who? Mama built her house. She's firm. Ijesha oburu and so. And so? Kí bàbá náà wùwà dáadáa. Káwọn younger people náà kí wọ́n wùwà dáadáa. You can't force her to accommodate him in her house. If Baba Odeyale Abiodyes feels he's aggrieved and that his wife is not giving him a space in the house she has built, or he has a part payment in that building, let him proceed to the court. There's a process in doing things. Oriyomi Hazmat. I see a lot of programming, people will bring their lives. You'll be saying, yeah, we are coming. Who are you to say you are coming? You have no backing of the law. If somebody brings their issue to your program and the other party says, I'm not coming, they are not coming. They are not obliged to come. Nobody is obliged to come on your program. Nobody is obliged to go on Embelembe, Olololo. You are content creator. You cannot use people to create content, make money off them, and still insult their sensibilities. Ọ̀rọ̀ ìyá tí ó wá sórí ètò yìí, àwọn obìnrin kan tó lọ ń dábí rẹ̀ tí àwọn náà rò pé tó bá dọjọ́ alẹ́ ọkọ àwọn ó jìyà lọ́dọ̀ àwọn. Wọ́n ti ń jáde, wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan. Wọ́n ní àfínní kan bóyá áàfù ni wọ́n wò. Ìyá níwẹ̀ ṣebí ọ̀rọ̀ yẹn ẹ gbọ́ ó dẹ̀ yín dáadáa. Ó yé mi kọ wẹ̀yìn ni. Tó bá ṣe pé ògbé rẹ̀ bá wẹ̀yìn yóò máa ti ń bẹ lẹ́yìn ọba kọ ọba bò ẹ̀ṣẹ̀ ìgbé.
bàbá kú nìsín ṣé báàmà náà ní ẹnilé ọkọ tó lé tí lè sábẹ́ gádà ẹbí náà ló bí ẹ fún. ẹ tó tiẹ̀ wá jọ mí lójú ni pé ọkùnrin yẹn ò fẹ́ ìyàwó mi. Kò sí kọ́ má gbàlagbà. Kò sí ó sì láǹfààní nígbà tí ń gbá láǹgbà ìgbà náà ó lè ti fẹ́ ẹlòmíì tó jẹ́ pé ìṣòro léhùn bóyá àwọn ò gbéra wọn lọ kóòtù wọn yanjú ẹ̀ ni bóyá wọn ò ti jọ pín látìgbà náà tó bá fẹ́ lómi tí wọ́n ti jọ dàrú látìgbà náà. torí pé ìsìn kọ́ ni bàbá yìí ó tó mọ̀ kílèmù lé tó wáyé kó fẹ́ lómi. ètè mi ń sọ náà nù pé ìyàwó ni kò yẹ kó ṣe bẹ́ẹ̀. wọ́n ẹ wá jọ dàgbà 76 80 kí ló kù téèyàn tó ń wò nú ayé. Ọlọ́run fẹ́ràn àwọn ni. ṣé wọ́n rọ́ ọmọ àádọ́ta ọdún ọmọ láyọ̀ ni. ẹ tó wá jẹ́ obìnrin nínú àwọn ọmọ ìyá yẹn tí bàbá rẹ̀ lọ wá ṣe òun wá ń bá ìyá yẹn jà pé ìyá àwọn fóògùn gba ilé ó lé bàbá àwọn dànù pé ilé yẹn ilé bàbá àwọn ni ìní ìyá fi bínú lé ọmọ yẹn kó nílé pé wọn gbọ́dọ̀ rí nílé mọ́. èyí tó jẹ́ ọkùnrin tó jẹ́ àkọ́bí tí ìyá ní ká pè fúnra ìyá nìyá sọ̀rọ̀ bíi pé ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ ládùúgbò àwọn rí tí wọ́n ń wọ́ ọmọ kan tí bàbá ní kí wọ́n lọ mú àkọ́bí nǹkan lọ mú dáadáa kọ́ ọmọ ibi tó máa ń lọ. so gbogbo ìṣẹ̀lẹ̀ yẹn sì wà ní ẹ̀mí ọmọ tó jẹ́ àkọ́bí ọkùnrin yẹn ó sì wà lẹ́mí ìyá yẹn náà tí wọ́n ní ká pe ọmọ àkọ́bí yẹn. now káwádé gbogbo ẹ̀ ládé ẹ jẹ́ àgbà pé máa yẹn kó obìnrin nígbà tó wà ní kékeré nígbà tó ń ṣe kínní báwo ló ṣe kó obìnrin tó wá bẹ̀rù ìyàwó yẹn débi pé kò wá rí kankan fún lóyún nú àwọn obìnrin tó kó òun débi pé wọ́n wà yóò di méjì látìgbà èwe bàbá tó lè sáré sọ̀tún sáré sósì. ẹlẹ́ẹ̀kejì bàbá yìí ó lóun àtìyá yìí làwọn jọ lọ sí Sókótó kí lé táwọn ń gbé lọ àti dúkìá àwọn tó jóná tán ó tó padà wá sí Ìbàdàn ó tó wá mọ gbé Ìbàdàn ṣùgbọ́n ìyá yẹn sọ fún wa pé kò jẹ́ kó wọ́n tẹ̀lé òun lọ ni kó tó di pé bàbá yẹn sọ lójú ìyá yẹn tó náà lè jiyàn ẹ mọ̀ mú sọ́wọ́ o. ìyá àti wá bí ẹ̀ẹ̀mejì tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni ṣé àmọ̀ pé lórí ilé yẹn náà ló ti ní pọ́blẹ́mù o lórí ilé tá à ń sọ ìgẹ̀gàn ọkùnrin kan bẹ ládùúgbò wọn tó ń fún ìyá yìí ní pọ́blẹ́mù lórí ilé yẹn bẹ́ẹ̀ ni tí jẹ́ pé bóyá ọ̀nà ọgbà bíi kíní kan ṣe bíi kíní kan ṣe bíi lórí ilé yẹn tí wàhálà ti wà ń bẹ̀. now ẹ wá já gbà pé ìyá ìlọ ti ẹ̀kọ́ léhùn ṣùgbọ́n for the singular reason wípé even when he has that money bàbá yẹn gbà tó ní owó tó dẹ̀ wà lópè pé ó kọ̀ láti fẹ́ ìyàwó lé ó kọ̀ láti wá orogún fún un ó kọ̀ láti fún un ní wàhálà bí ṣe é wulẹ̀ ọmọ. bó tiẹ̀ fún náà aláàárọ̀ ló lálẹ́. ẹ máa gbọ́ olólùkọ́ ẹ máa gbọ́ torí pé etí ẹ̀yin àwọn obìnrin máa ń wò bíi pé kírímínà ni wá tá a bá fẹ́ yàwó lé wọn àbí wọ́n rí ọkùnrin pẹ̀lú wa. I want to say this tonight ẹ̀yin obìnrin ẹ má máa wo àwọn ọkùnrin tẹ́ ẹ bá rí pé wọ́n fẹ́ yàwó lé yín bíi criminal. ṣé ẹ rí àwọn obìnrin kan bẹ tó yẹ pé kò sọgbọ́n tẹ́ ẹ lè dá tó wáyé pé sì kejì ẹ̀ ní sì kínní tó wáyé pé sì kínní ẹ̀ ní sì kejì àwọn tá a kọ kádàrá pé wọn ó sì kejì tí wọ́n ta púpà wọn ó sì kínní wọn ò padà sì kínní bẹ́ẹ̀ ni wọn ò sì kejì wọ́n ń ṣe láàrin ara wọn lọ́dọ̀ ara wọn. ọ̀pọ̀lọpọ̀ sì ti kábàámọ̀ ìgbésẹ̀ tó gbé ńgbà tó wà léwe nítorí pé kò gba kádàrá ṣùgbọ́n gbà tó dàgbà tán kò lè sọ bámọ̀ yẹn ṣe tó fún àwọn tó súnmọ́. now káwá gbà pé ìyá yẹn lọ kọ́lé bàbá yìí ò ní nǹkan kan bẹ̀ láti fún un ní yàrá ẹyọ kan má fún lóúnjẹ o má fún láṣọ o má fún ní nǹkan kan o fún un ní yàrá ẹyọ kan kó tiẹ̀ mọ́ sùn tá mọ́. sóńgá kún yàrá ẹyọ kan. ó ní rárá ó lòun ò ní fún un. àbẹ́ta ò kún yàrá. pẹ̀lú kọ́ndíṣẹ̀ tí bàbá yẹn wà bí bàbá yẹn ṣe ń bá wa sọ̀rọ̀ rọ́bà ń bẹ lábẹ́ rẹ̀ o wọ́n ti páàsì rọ́bà síra tí ò lè dátọ̀ mọ́ o ó ń gbé àìsàn káàkiri ó wà nínú ìnira ó sì wò pé ó ti wà nínú ìnira báyìí ìdí tí mo fi wá yin ìyá yìí ni pé mo fẹ́ mọ̀ bóyá ẹ̀ṣẹ̀ ńlá kan wà tí bàbá yìí ti ṣẹ̀ nígbà tí bàbá yìí wà ń Ṣàngó Òde
mi ìwà gbọ́ ẹ̀ṣẹ̀ ńlá kankan ju pé ó ń kó obìnrin lọ. Ìwọ ń gbé Ìbàdàn, ọkọ rẹ̀ ń gbé Sókótó. Bí obìnrin máa ń ní ìpamọ́ra àìrí ọkùnrin ju bọ́kùnrin ṣe máa ń ní ìpamọ́ra àìrí obìnrin lọ. Bí Ọlọ́run ṣe dá àwa ọkùnrin, ó dá wa pẹ̀lú omi, ara àti iṣan. A wà polygamous in nature. Bí ọkùnrin bá bá obìnrin ní nǹkan pọ̀ tán nísìn láàrin ìṣẹ́jú 10 àbógún ìṣẹ́jú, bí ọkùnrin yẹn bá tún róbìnrin míì, ìtí ń jẹ́ èèyàn nínú ara rẹ̀ tí ń jọkùnrin nínú ara rẹ̀ yóò sì tún máa jọkùnrin bíi pé kó tún ṣe. Bẹ́ẹ̀ sì ni obìnrin, ara obìnrin ò ní ṣe bẹ́ẹ̀. Àyàfi àwọn ọkùnrin kan tá a dá ní àrà ọ̀tọ̀, tá a dá bí obìnrin, tó jẹ́ pé obìnrin ní ọmọ bí wọ́n kí wọ́n tó ṣe wọ́n tí wọ́n ó ṣe. ṣe ká sọ lọ. Àwọn obìnrin kì í sì tún wá nífẹ̀ẹ́ irú àwọn ọkùnrin bẹ́ẹ̀. Tí ọkùnrin yìí bá wá ṣẹ̀ ọ ní gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá, nínú analysis bàbá yẹn gbà tó ń rojọ́, obìnrin ló máa sẹ́ndì owó sí, bó sì máa ń náwó, òun ti rí pé ìyàwó gidi ni. Tó bá sẹ́ndì owó sí, yóò lọ fowó yẹn rajà, gbogbo ọjà àtèrè àtọ́jú owó yóò tún dá lérí iṣẹ́ táwọn ń ṣe. Inú ọkọ ń dùn gbà náà, kò mọ̀ pé ó ní plan. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe jẹ́ ọba tí kì í sí lẹ́yìn alábòsí, bàbá yìí ò rí ìwé kankan kólẹ̀ wípé òun ló ń nílé. Ó kàn sọ pé ókè, tó bá ti jẹ́ kó ti perfect gbogbo òwe o, táwọn bá dé town planning, kódà kẹ́ tó mọ̀ ṣèwé ti kú town planning ò ní kú. Bàbá ní assurance pé tá a bá dé town planning á rí rẹ́kọ̀dù pé orúkọ òun wà ń bẹ̀. Bàbá ò rí ìwé kankan mú wa. Sẹ́yìn wá sẹ́yìn bọ̀ là wá kọjú sí màmá. Ẹ̀yin mú ìwé wá oje. Fúnra màmá ni wọ́n kó ìwé fún wa, tá a sì rí orúkọ bàbá àti màmá nínú orúkọ tí wọ́n fi ralẹ̀. Ó tí a bá wá padà gbójú agan fún màmá lẹ́yìn ìgbà tá a bẹ màmá tán, tẹ́ bá rẹ́ nìkan tó sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀, ẹ ti mọ̀ pé kírú ọkọ ẹni bẹ́ẹ̀ ò ṣọ́ra ni tó bá wà ní ọkọ, torí ọba yìí ìwọ náà jẹ́ lọ́jọ́ alẹ́. Tó bá jẹ́ obìnrin, ó ti ní plan fún ẹ. Mo sì fẹ́ kẹ́yìn ọkùnrin mọ kinní kan lónìí. Tó bá yẹ pé ìyàwó rẹ ti ká ọ rí pẹ̀lú obìnrin, ọ̀fẹ́ ni o, ọ̀fẹ́ ni o, tíyàwó rẹ ti banújẹ́ rí nítorí obìnrin tó sì ka ọmọbìnrin o, tó bá jẹ́ pé torí ìyàwó rẹ ń lò fi fẹ́ ẹ mọ́ ní plan B o, tó o bá tètè kú yóò fìyà jẹ ọlọ́jọ́ alẹ́ o. Torí mi ò mọ bí wọ́n ṣe máa ronú pé bóyá ọkọ yẹn ní ọ̀kọ̀ọ̀kọ̀ weak, àbáwọn làwọn ọ̀kọ̀ọ̀kọ̀ weak, àbọ̀kọ yẹn ní ọ̀kọ̀ọ̀kọ̀ kú, àbáwọn làwọn ọ̀kọ̀ọ̀kọ̀ kú. Àmọ́ iye obìnrin tí ọkọ gan tọ́jú ti ń gbé káàkiri lẹ́sìn, kí ló ní tẹ́ máa dì sínú pé tó bá dalẹ̀ ẹ fìyà jẹ ọkọ yín. Omi ẹ̀dúró dalẹ̀ kẹ́kẹ́ náà ni ó ti mú sọ́nù handbag tàbí sọ́nù pọ́ọ̀sì tí ó mú lọ. Kí ló dé? Ẹ̀kọ́ wa máa yọjú fẹ́ náà. Tá a bá ti rí ẹnikẹ́ni olókùn tí ó máa bọ̀ nkẹ́. tó bọ́ ta, ìyá tó wú òkú ọkọ rẹ̀ tó lọ jù sínú àkìtàn, ìyá kí ni tí ọbọ̀ ta tó ń sọ̀rọ̀ pé ṣe ẹmọ tí bàbá onígbèdé ṣe fún ìyàwó rẹ̀ ni tó fi lọ jòkú rẹ̀ sórí àkìtàn. Tá a bá rẹ́ni kẹ́ nínú obìnrin tó bọ́ ta tó ń gbè lẹ́yìn ìyá onígbèdé, kọ́kọ́ rẹ̀ ọmọ wípé yóò padà jù ọ náà nú àkìtàn bọ́ bá kú. Tá a bá sì tún rí obìnrin kóbìnrin náà tó bọ́ ta tó ń gbè lẹ́yìn irú obìnrin yìí tó fi àjọkọ ẹ̀ tó báyìí, tó náà mọ̀ múra lẹ̀ ní plan B o, torí pé oró tí ń bẹ́nu obìnrin míì kò dáa rárá. Aró obìnrin ló dé tàn rẹ báyìí, tó bá ṣe tọkùnrin náà ní aṣọ. Ṣùgbọ́n ẹjẹ́ á máa dárí jìnra wa, ẹjẹ́ á máa ṣàmójúkú o. Kò bí ó dákun ó sì wẹ̀yìn wò wọ́n rántí pọ̀ bá kọ. Bàbá bo ẹ̀ṣá èkú òkè ṣá o. Bẹ́ẹ̀ ni kálukọ́ gbẹ̀san tó bá ṣe. So ìnáni ká mẹ́nu lọ bẹ̀yẹn díẹ̀. Níbo lọ̀rọ̀ yẹn wá dé dúró? Èèyàn kan fún wa ní, wọ́n ti ṣàdéhùn pé àwọn mọ̀ fún bàbá yẹn ní 50,000 lóṣooṣù tí bàbá yẹn ò fi máa jẹun. Ẹ̀yin náà ẹ dàgbà ẹ̀ ní dàgbà ya o, alẹ́ yín ọ̀dà o,
gbogbo ẹ̀yin ọmọ. obìnrin lè ṣù obìnrin gangan lè ké o mo ráyè mo sáfáyé ẹ gbọ́rọ̀ lẹ́nu màmá àti bàbá fúnra ara wọn. káwọn ọmọ wọn pé káwọn ọmọ wọn rẹ́ǹtì ilé fún wọn bóyá lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn ṣé ẹ rí igbákejì ọmọ wa wọ́n ti gbé lọ́dọ̀ rẹ̀ fọdún kan torí èmi rí lọ sọ́hún mọ́ wọ́n ti gbọ́dọ̀ rẹ̀ fọdún kan níṣẹ́ ni wọ́n sọ wípé wọ́n sọ láàrin nígbà tó ń sọ̀rọ̀ gan wọ́n ní ìyàwó ẹ̀ wọ́n níṣẹ́ ló lé wọn síta táwọn lọ sí abẹ́ bíríìgì lẹ́kọ̀ọ́. Mama, your husband married just only you. Kí ló dé tí ẹ wá sún ìyá wọn sọ́jọ́ alẹ́? mi ì sún yà àwọn sọ́jọ́ alẹ́ o àwọn. ẹ lè fún wọn ní yàrá kan nínú ilé yẹn tẹ́ ẹ̀ ní fún wọn lóúnjẹ tẹ́ ẹ̀ ní fún wọn ní ìkọ̀tún mi ì lè fún wọn tí wọ́n máa gbé bíi tẹ́nàntì tí wọ́n sì ní sùn ta. mi ì lè fún wọn mo ti sọ fún wọn máa ń pè wọn mo fi Ọlọ́run àlàyé sẹ́lẹ̀rì máa kúnlẹ̀ síwájú wọn báyìí ni sọ̀rọ̀ mi yé yín. pé kí ni. pé kọ́ bí a ṣe ń ṣe yìí kò dáa bẹ́ẹ̀. bó lẹ ṣe ń ṣe irú marriage wo lẹ ṣe. court marriage láti. court marriage lẹ ṣe. court marriage. Mama, court marriage lẹ ṣe. court marriage yìí bẹ́ẹ̀ ni. ìbá ní kí ni mo ṣe sọ pé bẹ́ẹ̀ ẹ má bínú. ẹ sọ bẹ́ẹ̀ nísìnyí. kan tí mo fi sọ bẹ́ẹ̀. Màmá tí mo fẹ́ bí ẹ tí dáhùn tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan ẹni court marriage yẹn pé bẹ́ẹ̀ ni. I don't understand. ṣé irọ́ ní court marriage tó bá jẹ́ court marriage gidi wọ́n máa dúró tira wọn ni wọn ò àjọ gbé oṣù kan papọ̀ rí sẹ́ẹ̀ onímọ̀ọ́sẹ́ ní kí n pe àwọn kẹ̀yàwó báwọn ló bí àwọn ọmọ yẹn àjọ gbé lóṣù kan papọ̀ rí. Màmá. bẹ́ẹ̀ ni mo fi Ọlọ́run ṣẹlẹ́rìí. ẹ̀rù ọjọ́ alẹ́ mi ní bà mí o. àjọ gbé papọ̀ mo jẹ́ máa ń sọ fún wọn mo rí díẹ̀ là á máa dàgbà o. mo ní torí tó bá dọjọ́ alẹ́ mo ní ká jẹ́ aṣọ́ra fọjọ́ alẹ́. ẹgbẹ́ ẹnu sí máìkì màmá. mo sọ fún wọn mo ní ká jẹ́ aṣọ́ra fún ọjọ́ alẹ́ àwọn ọmọ gan nígbà àwọn ọmọ gan dàgbà mo ń sọ fún wọn bàbá sọ fún bàbá bẹ́ẹ̀ tí a bá ṣe ráìsì àwa mẹ́fà a ṣe ráìsì a ṣiṣẹ́ ní Èkó níbí pé lọ ti lọ dá sẹ́yìn sílẹ̀ tán fi wọ́n ṣe ọ̀gá níbẹ̀ lẹ́kọ̀ọ́ bá ní kí n mọ́tẹ̀lé òun lọ a ní kí n mọ́tẹ̀lé òun lọ òun á máa wálé. ó dà báyìí bàbá kí ló tẹ ẹni kọ́ ìyàwó yín mọ́tẹ̀lé yín lọ Sókótó ẹgbẹ́ ẹnu sí máìkì sà. irọ́ ló pa wọ́n lè pe àwọn ẹlẹ́rìí. ẹjọ́ lọ Sókótó. àjọ lọ Sókótó gbogbo àwọn ọmọ pátápátá àjọ lọ Sókótó ńgbà dé Sókótó ilé wájọ ló fi dèrò padà. wàláì tàlà sí mọ́mí láì ilé wájọ Sókótó gúrúgúrú tá à ní kankan tá à ní anything ló bá ní bọ̀dá ẹ jẹ́ kó n padà sí Ìbàdàn Adélábù market ló padà sí. wọ́n ṣòwò tí wọ́n lọ́tọ̀ ọmọ iye èrè tó ń jẹ. Mama, your husband married just only you. kì í ṣe ó lé mi ìsà. kì í ṣe ó lé mi ìsà. ìyàwó wo sọ tún fẹ́ ìyàwó mi. wọ́n pọ̀ ara nǹkan tó ń rí òun ni eléyìí wọ́n tẹ̀ méjì lọ kó àìsàn wá bá mi. Mama, ìyàwó wo ló tún bímọ fún ọkọ yín lẹ́yìn yín. mi ì mọ̀. ẹ̀yin ọkọ wa ẹ fi ọ̀rọ̀ bàbá Ọdẹ́yàlé kẹ́ fi kọ́gbọ́n bàbá ra rẹ̀ lórí orúkọ òun àti ìyàwó ẹ̀ Mr. and Mrs. Ọdẹ́yàlé ó kó ìwé ilẹ̀ fún ìyàwó ẹ̀ látàrí ìfẹ́ òtítọ́ tí bàbá yẹn ní sí ìyá yẹn ìgbà tí ìyá yẹn wá rí wípé ó kù díẹ̀ káàtó fún bàbá financially bàbá ò wà òkè mọ́ ìyá wa lọ change orúkọ ọkọ ẹ̀ kúrò nínú ìwé yẹn ó forúkọ bàbá tiẹ̀ sí ìyẹn níyàwó ẹ̀ torí pé màmá ti ní owó tó fẹ́ fi kọ́lé sórí ilẹ̀ ẹ̀yin ọkùnrin wẹ̀ yé gọra yín kò sóbìnrin tí ò ní plan B kò sóbìnrin tí ò ní plan B o ọ̀nà tó ní kálukú gbà ní tiẹ̀ ló ṣọ̀tọ̀ọ̀tọ̀ plan B àwọn obìnrin míì láwọn olórí burúkú obìnrin tó ní bẹ̀rù Ọlọ́run àwọn ló ń ṣàgbèrè mọ́kọ àwọn ló ń fi oògùn sọ́kọ wọn dídìdìrìn àwọn ló máa ń fìyà jẹ ọkọ wọn lọ́jọ́ ogbó àwọn ló máa ń sọ wípé ọkọ wọn ti ṣẹ̀wọ̀n nígbà tó wà ní Ṣàngó Òde láti sọ wípé ìgbà tọkọ yẹn bá ti dàgbà làwọn máa fìyà ẹ̀ jẹ wọn plan B àwọn olórí burúkú obìnrin míì nìyẹn ṣùgbọ́n obìnrin tó dá obìnrin alálùbáríkà plan B tiẹ̀ bí ó ṣe rọkan lọ́wọ́ tọkọ ẹ̀ á ṣe ṣàṣeyọrí sí rere tọkọ ẹ̀ á máa ní ìlọsíwájú ní plan B àwọn obìnrin alálùbáríkà ẹ̀yin ọkọ wa ẹ yé gọra yín ẹ má máa ralẹ̀ lórí orúkọ Mr. and Mrs. ẹ rà lórúkọ bàbá tiyín ẹ̀yin ọkọ wa
tó bá dẹ̀ ní property tẹ́ fẹ́ fún ìyàwó ẹ forúkọ tiẹ̀ sí ṣùgbọ́n property tọ̀dọ̀ yín ẹ forúkọ bàbá yín. èrò àwọn obìnrin bà mí. Ẹ drop comment yín sábẹ́ comment section fídíò yìí. Bó ló ti rí lọ́kàn yín?